lọ́dún 2027 gẹ́gẹ́ bí Rabiu Kwankwaso ti sọ̀rọ̀ náà. Ó ní lótìtọ́ àti lódodo bá a bá gbé kalẹ̀ tá a bá sì wò ó ní nínú òṣèlú àgbà lòún jẹ́ fún Peter Obi lọ́jọ́ orí, ó ní àgbà lòún jẹ́ fún Peter Obi nínú àkọọ́lẹ̀ ní ìgbà tí àwọn jọ wà ní gómìnà tóun wà ní ìpínlẹ̀ Kano tí Peter Obi wà ní ìpínlẹ̀ Anambra lọ́dún náà lọ́hùn-ún. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àkọsílẹ̀ iṣẹ́ rere lòun ní tó fi ju ti Peter Obi lọ. Ó lámọ̀ tí ó bá fi dọdún 2027 bí Peter Obi bá fẹ́ díje dupò ààrẹ pẹ̀lú àwọn gbèdéke àti àlàkalẹ̀ èyí tí òun ní lọ́kàn òun tí ó sì ti wà nínú ìwé. Ó ní bí ẹgbẹ́ òṣèlú Labour Party bá lè tẹ̀lé, ó lóun ṣetán o láti jẹ́ igbákejì fún Peter Obi láti díje dupò ààrẹ lọ́dún 2027 gẹ́gẹ́ bí Rabiu Kwankwaso bó ti fi ọ̀rọ̀ náà léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní èdè Haúsá èyí tí oníròyìn wa tó tún sí